Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bíi ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀. Okay. Wow. Ó fẹ́ kọ́kọ́ pè Hello. Are you
want you to follow my steps. Try it and listen to my. And you need to me. You are working under my authority. We both working under the Alhaji Musili Muhammad Shola, Mr. Soyoro. Please come over. Bloggers, stand back way. Can't put any invitation. Back on view. Ṣé ti gbọ́ èyí èèyàn mi wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan yìí láti tiẹ̀ máa ẹni tiẹ̀ máa jù sí gbòòrò ayé. Eléyìí kò ní já sí wọn pẹ̀lú ògùn Ọlọ́run.